gómìnà ìlú Èkó gbé oríyìn fún ọba ìlú Aboru o látàrí eku tí wọ́n ń patà nínú Ghana. Jesus ìròyìn kúmọkùmọ ló sọ bẹ́ẹ̀ ẹ kú ìyálẹ̀ta 5:45 lólù. Orúkọ tèmi ni ọmọkú ìyá ògbọ́ ikú ń bọ́mọ rìn ọmọ òfúnra igúnnugún bà lórùlé ojú tó lé ojú tó kò. Ọjọ́ ajé tí ó kọjá yìí ni gómìnà ìlú Èkó ọ̀gbẹ́ni Akínwùmí Àǹbọ̀dé yóò bẹ̀rẹ̀ sí ní máa pín torchlight tuntun fún àwọn ọmọ bíbí ìlú Aboru. Hey, Chineke. Akínwùmí sọ wípé ìgbésẹ̀ yìí wú òun lórí gidigidi àti wípé yóò jẹ́ kí gbogbo ọba ilẹ̀ Yorùbá sán ṣòkòtò wọn gírí láti mọ̀ wípé ikú tí ó bá ń pa ojúgbà ẹni òwe ló ń pa fúnni. ó mọ̀ ní sórí burúkú. Gómìnà wípé inú òun dùn láti gbọ́ pé gbogbo àwọn ọmọ ọ̀dọ́langba ìlú Aboru ti ní iṣẹ́ tí ó ṣe é mú yangàn lọ́wọ́ àti pé wàhálà mo jáde ní ilé ìwé gíga n kò rí iṣẹ́ yóò dínkù ní ìlú Aboru. What the hell happened? Ikú pípa. Okay. Gómìnà sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ níwájú olóyè Guru Maraji lákòókò tí gómìnà ń ṣe àyẹ̀wò fún ohun tí ó ń fa ariwo ńlá níbi àpàlọ̀ kan ní ìlú Àgbàdo. Ìròyìn kúmọkùmọ ti jiná ẹ máa jíjẹ. Èyí ló mú kí ọba Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá II fi àáké kọ́rí pé bí ọba àti àwọn ọmọ bíbí ìlú Aboru bá lè máa pa eku tà nínú Ghana tí gómìnà ìlú Èkó sì gbà láti ràn wọ́n lọ́wọ́ pín torchlight tuntun a jẹ́ wípé ó di dandan kí ọba ìlú Aboru máa mú ìsákọ́lẹ̀ lọ sí iwájú Aláàfin ikú bàbá yèyé ọba ìlú Ọ̀yọ́. Ó kan Aláàfin nípa ọ̀rọ̀ Aboru. Anyway. Bàbá wa Adéyẹyè Ọlámbíwọn nínú Ògúnwùsì keje sọ ọ̀rọ̀ yìí di ìjà lákòókò tí wọ́n ń gbé àwọn abínú ẹni ṣépè ní iwájú Èṣù Ọ̀dàrà ní ìlú Brazil. Èyí ló mú kí Dr. Olúwaṣeun Ẹ̀gbẹ̀gbẹ́ aka Bàbá Kò Béwudé tí ó wá mú dá gbogbo ọmọ Nàìjíríà lójú pé ní kété tí òun bá ti kúrò ní ìgbélé ọlọ́dún mélòó kan tí òun wà òun yóò máa ṣe bábíkìú eku eku bábíkìú ní iwájú pápá ọkọ̀ òfurufú Muritala Muhammed. Ó lágbára jù ọ̀daràn mọ́rin ẹyẹ tí mú sàn bí tí pílẹ̀nì ti ń fò. Anyway, gbogbo akitiyan àwọn oníròyìn kúmọkùmọ láti bá ọba ìlú Aboru sọ̀rọ̀ pàbó ló mà já sí o. Kí ló dé? Inú wọn ló dùn. Ẹ gbọ́ ohun tí bàbá wa sọ lákòókò tí wọ́n ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ní iwájú àwọn ọlọ́pàá ti ìlú Ìkòròdú. Ẹ ṣé o, ẹ ṣé mo dúpẹ́ o gómìnà ìlú Èkó, ẹ gbìyànjú gidi ní gómìnà dáadáa nìyí. Èmi gẹ́gẹ́ bí ọba ìlú Aboru, mo gbé oríyìn fún yín nígbà tí mo kọ́kọ́ gbọ́ pé àwọn ọmọ ọ̀dọ́langba ìlú Aboru wọ́n pa eku nínú Ghana. Mo bá ta jígìrì látojú oorun breakfast ni mò ń jẹ lọ́wọ́. Mi ò wọ bàtà mi ò dádé. Ó di rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ nínú Ghana. Mi ò kó sí Ghana o, mo dúró lẹ́gbẹ̀ẹ́ kan. Mo wá bi wọ́n léèrè mo ní why? What is all this? Why are you killing rats? Wọ́n wá sọ fún mi pé bàbá ẹ lákìyèsí ẹ ò rí pé àwọn eku tó wà nínú Ghana ní ìlú Aboru ọ̀kọ̀ọ̀kan tóbi tó chicken tá a rà ní 4,000 naira lọ́jà òun náà la ṣe ń pa láti gbàtàdé tí ń pa eku yìí náà la ti ń ta ní 4,200 àti tà tó 2,000 pieces èyí yóò máa jẹ́ kí ìrànlọ́wọ́ wà ní ìlú Aboru
mo dúpẹ́ o gómìnà ìlú Èkó ẹ má tiẹ̀ fún wa lẹ́tọ̀ọ́ kankan mọ́ àti irinṣẹ́ àwọn gan máa yá ìlú Èkó lówó. Ó lágbára o. Ohùn bàbá wa ọba ìlú Aboru ni ẹ ti gbọ́ nígbà tí wọ́n ń kọ́ àwọn alásàlátù bí wọ́n ṣe máa kọrin ní mọ́sálásí. Tó wọ́n ṣe oògùn àìkú fún ọ o pé kò ṣiṣẹ́ ǹjẹ́ o ti kú ná. Kì í dùn kó pọ̀ kì í pọ̀ kó dùn ṣókí gangan ní ọbẹ̀ oge. Bàbá wa Ebenezer Obey ló kọ ìròyìn yìí sílẹ̀ nígbà tí St. Obey tú ní èdè Yorùbá sí èdè abínibí. Èmi ọmọ yín adọ́gbọ́n sí tí ò lé aṣòwò àkàràmọ́ bẹ̀rù igúnnugún bà lórùlé ojú tó lé ojú tó ko ló kà á sí etí ìgbọ́ yín gbogbo wa ní kí ẹ mú. Do you know adding salt into your food when it is already served is another way of slowly poisoning yourself and vital organs? Ǹjẹ́ ẹ mọ̀ wípé kí ẹ máa fi iyọ̀ sí oúnjẹ tí wọ́n ti sè tán ní iwájú yín ní orí tébù ó lè fa ìjàmbá fún àwọn ẹ̀yà ara yín. Àìsàn kò ní fi ara wa ṣe ibùgbé o. This is a great opportunity for you to advertise your product on this platform. Ẹ wá polówó ọjà yín lọ́dọ̀ wa. A ó máa retí yín o. Tó ìyókù tún di ní ọjọ́ méje. Ilé yín ni kí ẹ máa gbé o.